ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun ó tẹ ìyá àgbàlagbà kan tó ń ta ẹ̀yà ara ọmọ ènìyàn ní ìpínlẹ̀ náà. Kí Ọlọ́run má jẹ́ kí orí wa gbàbọ̀dè bí ọdún ṣe ń parí lọ. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ogun ó ti tẹ ìyá àgbà kan àti àwọn ènìyàn mẹ́rin míì fún ẹ̀sùn wípé wọ́n ń ta ẹ̀yà ara ènìyàn. Nígbà tó ń fi ojú àwọn ọ̀daràn náà hàn ní olú iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Abẹ́òkúta, kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ogun ọ̀gbẹ́ni Abíọ́dún Alábùtú ó sọ pé abúlé kan tí wọ́n ń pè ní Jójú ní ìpínlẹ̀ náà ni ọwọ́ ti tẹ̀ wọ́n. Ó ní àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí yìí lórí ọ̀rọ̀ wọn nígbà tí àwọn ṣàkíyèsí wípé àwọn ènìyàn ń pòórá tí wọ́n sì ń di àwátì láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ìyá àgbà náà sọ wípé ó ti tó ọdún méjì gbáko tí òun ti ń ṣe okòòwò títa ẹ̀yà ara ọmọ ènìyàn. Ó ní ṣùgbọ́n orí ènìyàn 10 péré ni wọ́n ká mọ́ òun lọ́wọ́ láàrin ọdún méjì tí òun ti bẹ̀rẹ̀ rẹ̀. Lára àwọn ẹ̀yà ara ènìyàn tí wọ́n bá ní àkàtà àwọn afurasí náà ní kíndìnrín, orí, ẹ̀dùn àti ìfun lóríṣiríṣi. Ọ̀kan lára àwọn ọlọ́pàá ló díbọ́n bí oníbàárà pẹ̀lú àdéhùn wípé òun yóò ra orí ènìyàn lọ́wọ́ wọn. Pẹ̀lú àdéhùn yìí ni wọ́n fi ẹnu kò sí ẹgbẹ̀rún lọ́nà 120 náírà kó tó di wípé òkété bórù mọ́ wọn lọ́wọ́, tí ọlọ́pàá náà sì lo ọgbọ́n ọlọ́pàá àti iṣẹ́ wọn láti jẹ́ kí ọwọ́ tẹ àwọn afurasí amòòkùnṣìkà náà. Kọmíṣánná ọlọ́pàá sọ wípé púpọ̀ nínú àwọn ẹ̀yà ara ènìyàn tí àwọn bá lọ́wọ́ wọn ló sì tutù. Lára àwọn afurasí 5 tí wọ́n bá níbẹ̀, 2 nínú wọn sọ wípé àwọn làwọn máa ń gbẹ́ ibojì òkú. Ọ̀kan lára àwọn afurasí náà sọ wípé ẹgbẹ̀rún 10 náírà ni òun máa ń ra orí ènìyàn lọ́wọ́ obìnrin náà. Ó ní òun máa fi ń jó oògùn ni. Bákan náà ni ẹni tó máa ń bá wọn gbẹ́ ibojì òkú ó sọ wípé òun máa ń gé ẹ̀yà ara àwọn ènìyàn, òun sì máa ń gba ẹgbẹ̀rún 3 náírà fún iṣẹ́ ẹnìkan tí òun bá ṣe. Nígbà tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ wọ́n, ìròyìn sọ wípé obìnrin kan ṣoṣo tó wà lára wọn ó sáré ju ẹran kan sẹ́nu láti fi hàn wípé kìí ṣe ẹran ènìyàn ni. Ṣùgbọ́n àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó lọ ṣiṣẹ́ yìí wọ́n ti mọ bí wọ́n ṣe é ṣe, wọ́n sì kó gbogbo wọn sínú galagala àárín. Ó ṣe ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun ó tẹ ìyá àgbà kan tó máa ń ta ẹ̀yà ara ènìyàn ní ìpínlẹ̀ Ogun. Kí Ọlọ́run má jẹ́ kí orí wa gbàbọ̀dè tọmọtọmọ bọ́dún ṣe ń parí lọ. Ẹ má gbàgbé láti bá wa subscribe kẹ́sì join channel yìí, á sọdún ayọ̀ o. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe, tẹ̀mí dá iná rárá nítorí tèmi, ẹ bá subscribe.